This is DG Naija. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ mọ́tò tí Sego pín fún gbogbo àwọn National Union tí Àbùlọ́rẹ́ bọ́ síta láti ṣe àlàyé pé ẹ wá o mọ́tò tẹ́ ń pín fúnra yín káàkiri yìí òun ṣe pé ẹ̀ ń pín fúnra yín fún nǹkan mi o bí ìgbà tẹ́ fi ọ̀pẹ́sì aráàlú ni o pé àwọn tí wọn ò níṣẹ́ tẹ́ pé iṣẹ́ títì yìí náà ṣe ni gbogbo wọn pé mọ́tò fúnra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló di pé Koko Zaria bẹ̀rẹ̀ sí ń tàwọn sí Olúọmọ pé ẹ wá o àwọn eléyìí wọn ń ṣe ọ̀gá tí wọ́n fi owó kóbìnrin káàkiri ṣùgbọ́n wọ́n fi ń tọ́jú àwọn ọmọ national. Òun ni Àbọ̀lọ́rẹ́ bọ́ta pé Àbọ̀lọ́rẹ́ ní èyí tẹ́ fi ń ṣe yìí mọ́tò tẹ́ fún wọn gan oníkálukú ògùn wọn tún dáṣà àwọn èèyàn lójú yín ni wọ́n ní bí ìgbà tẹ́ ọ̀pẹ́sì àwọn aráàlú ni òun ni wọ́n ní kábọ̀lọ́rẹ́ lọ máa bú ọba ó ní wọn ní kò Olúọmọ ò ní kò ń bú ọba ó gbé rẹ̀ ṣépè lórí National TV ó ní tó bá rí bẹ́ẹ̀ kò rí báyìí fún tí ò bá rí bẹ́ẹ̀ àwọn tó pè ń lẹ́jọ́ yìí kò rí bẹ́ẹ̀ fún ẹ wò ẹ jẹ́ ká gbọ́ ìkúnrẹ́ àlàyé lẹ́nu Àbọ̀lọ́rẹ́. Ó mà ṣe o ta ni wọn tọpọ tọyọ sí lẹ́nu tó fẹ́ máa fi mí kọ̀rọ̀ sọ́nà ó mà ṣe o tó bá ń sọ̀rọ̀ tí n bá dá ẹ lóhùn o tó bẹ́ẹ̀ ni àbí kó jẹ́ pé mo kàn ń dúró díẹ̀ bí ti máa gbàyọ sí ẹ lò tí mọ̀ ẹ gbọ́ inú mọ́tò tí mo ṣe wà yìí náà ni mi ò tí kúrò torí mo ṣe tán sí i mo wá gbọ́ tán sẹ́ndì fídíò kan sí mi tí yàrá kan ń sọ̀rọ̀ ẹ gbọ́ wàláhì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣe rí ogun ní ṣi ní mú o èpè kan ò ní ṣi níjà láíláí mo gbọ́ tó sẹ́ndì fídíò kan sí mi sì wípé wọ́n ní Olúọmọ ní kí èmi máa lọ bú àwọn ọba káì ọ̀rọ̀ àpárá Legacy ṣé mo wá nú ọmọdé ni ṣé mo wà nú ẹni tí wọ́n ń kọ̀rọ̀ sí lẹ́nu láti lọ sọ̀rọ̀ ni ó dáa tọ́rọ̀ bá wá rí báyìí èpè ló ń kàn tó bá jẹ́ pé Olúọmọ ó pe èmi Legacy ọmọ Táyé ọmọ Àbẹ̀bí wípé kí n lọ bú ọba àbí kí n lọ bú ọba kan kí n lọ sọ̀rọ̀ sọ́ba kan Ògúnlákàyé Ọ̀ṣìmọlẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wé láṣọ lè fi mọ̀ kí mọ̀ bóra pápó pín aláìmọ̀kànmọ̀kàn tó ní bógun bá gbalé gbọ̀nà mú sàgbókò lọ tani kò ṣàmọ̀ kó ṣàtúgbọ́lé gbọ̀nà ó lè gbókò bá bá ẹni lọ́wọ́ ẹni tó bá jẹ́ pé Olúọmọ pè mí pé lọ bú ọba kan lọ sọ̀rọ̀ sọ́ba kan kí Ògúnlákàyé kó ṣe mí ṣàkàṣàkà ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ẹni yìí fẹ́ fi ṣojú ayé ni ó fẹ́ fi mí kọ́rọ̀ sọ ni àbókò fẹ́ fi sọ̀rọ̀ àbó fẹ́ fi Olúọmọ kọ́rọ̀ sọ ni Ògúnlákàyé Ọ̀ṣìmọlẹ̀ níta níje láìpẹ́ láì jìnnà kó fẹ́ràn ẹ̀ yílẹ̀ kó gbé yílẹ̀ kó fẹ́ jẹ́ ẹ̀wẹ̀ tó bá lọlé aláàfáà tó bá lọ síwájú pẹpẹ lọ́dọ̀ pásítọ̀ tó lọ tàmì òróró tó lọ sílé oníṣègùn tó lọ sílé adáhunṣe kò gbọ́dọ̀ yí kò gbọ́dọ̀ sé kò gbọ́dọ̀ yẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ káṣẹ gùn gbogbo ojú tó wò tó máa wo fídíò yìí kó jẹ́ káṣẹ gùn bẹ́ẹ̀ kò ní dá fẹ́ni tó bá ṣépè lórí àbòsí gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣépè lórí àbòsí ò ní lọ tí wọn náà bá wá dára ẹ lójú wọn náà tún jókòó sínú mọ́tò báyìí kó fògùn búra ẹjọ́ náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó clear ọ̀rọ̀ tó wà clearing ní sí ojú gbogbo ayé ó dà tí àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ tábà tiẹ̀ rí àwọn tí wọ́n nípò tí wọ́n bá lọ sórí òde kéèyàn tó lọ sóde èèyàn máa ń wo orí òde tó fẹ́ lọ ni ó dà kábà tiẹ̀ wo àwọn kan wà tó yẹ kó yẹ kó pè wọ́n gan kọ́ ní ẹ wá sí rubí kọ́ ní àwọn òwà kọ́ nítorí kí ló dé kọ́ nítorí pé à ń bá yín parí ìjà ò lọ láàrin yín mo kàn tún sọ yẹn bẹ́ẹ̀ ni o tó yẹ kán wà ṣé èèyàn kí ń lọ sóde àbùkù èèyàn ń lọ sóde àbùkù ó dà ṣe ọ̀rọ̀ tó tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ṣé ohun tó ṣe fún gbogbo ayé ni àbí ṣé ohun tó ṣe jókòó sọ pé ó dà o àwọn agbèrò àwọn union wọ́n ra mọ́tò fúnra wọ́n celebrate wọ́n oppress aráàlú àbí àwọn kan oppress ló jẹ́ ni wọ́n oppress aráàlú àwọn tó ń gbowó lọ́wọ́ òun èèyàn wọ́n oppress aráàlú wọ́n wá ń gbé oppress yẹn hàn sí gbogbo àgbà wálíà wọ́n wá ń pe àwọn kan yẹn jókòó ẹ wá máa bá wa celebrate pé àwọn oppress àwọn èèyàn kò ṣe pé bóyá ẹ ń ṣe nǹkan o fún aráàlú ẹ ń ṣe nǹkan fáráàlú ẹ wá bá wa pé nǹkan fáráàlú ẹ wá bá wa ṣe nǹkan fáráàlú ẹ oppress àwọn èèyàn ẹ ń jókòó àwọn òde kan wà tó pé ẹ mọ̀ ó dà kílẹ̀ pè mí sí kí ló ń ṣe ń bí ṣòro pé mo mọ ohun tí mò ń sọ ni ṣòro pé àwọn tó ní làákàyè tó ń lárò jinlẹ̀ bíi tèmi wọn ní ronú pé ohun tó ń ṣe ìṣe mọ́tò tẹ pín fún wọn náà kọ́ lọ́ ti ń gbé fúnra wọn yìí ni wọn ọ̀gùn yìí náà ń fún àwọn èèyàn níṣojú yìí
ọ̀rọ̀ tó clear tí mo ń rò fún ara mi tí mo ń fojú ara mi rí ni pé bó ṣe yẹ kọ́rọ̀ yìí kò yẹ kọ́rọ̀ yìí lọ báyìí kò yẹ kọ́rọ̀ yìí lọ báyìí ẹ wá ń parọ́ mọ́ mi ẹ wá ń parọ́ mọ́ Olúọmọ pé Olúọmọ ní kí èèyàn lọ sọ báyìí ìwọ tó sọ bẹ́ẹ̀ ò ní látúbọ̀tán àdàbí tọ́rọ̀ náà bá rí bẹ́ẹ̀ ó dẹ̀ gbúdọ̀ bọ́ta kò ṣe táti ẹ ní nínú national union èmi ni máa rí tí ò lọ ni máa sọ ti ọ̀rọ̀ tí máa mọ̀ pé àbòsí wà ń bẹ̀ mí ìyá ní sọ ni kò sẹ́ni tí ò lè ṣàbòsí ṣùgbọ́n mẹ́kọ̀ọ́ rí pé ọ̀rọ̀ yìí àbòsí ni mo fẹ́ ṣe mí ìyá ní sọ ọ̀rọ̀ tí ń bá sọ bó ṣe rí bí mo ṣe rí gangan ni mo ṣe sọ yẹn bí mo ṣe rí bó dẹ̀ ṣe clear lójú onílàákàyè bẹ́ẹ̀ ni mo ṣe sọ ọmọ ní tábàtì àwa níyàn sọ nínú national union yìí kò sọ ọmọ náà tẹnu ẹ gbó kò sẹ́ni tó dẹ̀ lè sọ mo dẹ̀ ti fara da nǹkan púpọ̀ gan lórí national union yìí fún yín nígbà tí ọ̀rọ̀ aṣáájú dé nígbà ọ̀rọ̀ EndSARS ta ló jáde tó ń sọ̀rọ̀ fún union èmi yìí ni nígbà tó ń fi Àbíbátù Mọ́gàjí wọlẹ̀ tó ló ń yàgbẹ́ sára tó ń fẹ́ fi sọ̀rọ̀ òṣèlú tó ń bẹ̀rẹ̀ sí ní búlẹ̀ Àbíbátù Mọ́gàjí èmi tí mo jáde tí mo ń defend láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni nígbà tí wọ́n fi Ṣèyí wọlẹ̀ tí Ṣèyí ọ̀tẹ̀ tí mo pé ó máa jẹ pírẹsidẹ́ǹtì tó ń fi Ṣèyí wọlẹ̀ èmi tí mo ń defend Ṣèyí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni ó ń gba ọ̀rọ̀ aṣáájú èmi tí mo ń defend aṣáájú láàárọ̀ tó ń gbé gbogbo fámìlì aṣáájú wá èmi tí mo ń defend aṣáájú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí ìta ni nítorí Olúọmọ torí pé mi lóyà sí Olúọmọ lóyà sáṣáájú tó ti rí bó ṣe rí nítorí lóyà èmi lóyà sí Olúọmọ lóyà sáṣáájú mo wá ń defend gbogbo ọ̀rọ̀ yìí nítorí Olúọmọ torí pé òun ló wà ní chairman national union mo wá ń gba búlẹ̀tì sára fún gbogbo ẹ̀yin national union aláìmoore yìí ọmọye èpè àti wàhálà bá ṣe fire to fire nígbà Yorùbá nation àti aṣáájú 2023 ọmọye mélòó nù yín ló jáde lóhun náà wá gba búlẹ̀tì kóhun náà wá gbèpè sórí mélòó nù yín ló jáde ìyá aláìmoore mélòó nù yín ló jáde ló wá gbèpè sórí nígbà tí wọ́n ń bú Ṣèyí tó ń ṣépè fún Ṣèyí tó ń fi Ṣèyí wọlẹ̀ mélòó nù yín ló jáde ló wá defend Ṣèyí nígbà EndSARS mélòó nù yín ló jáde mélòó nù yín ló wá gbèpè Yorùbá nation mélòó nù yín so ẹ wá rí ọmọ tó ń pè loyalty ni kéèyàn lóyà Olúọmọ ni mo lóyà sí Olúọmọ ni ó dá táṣáájú bá dúró báyìí ó dá tí Olúọmọ bá sọ fún wa pé aṣáájú ni aṣáájú náà ni tó Olúọmọ bá tún dé lọ́nà tó wá sọ pé aṣáájú kọ́ aṣáájú náà kọ́ ohun tó ń pè lóyà nìyẹn ohun tó ń pè loyalty nìyẹn Olúọmọ ni mo gbé fún nítorí Olúọmọ ni mo ṣe wá ń gba gbogbo búlẹ̀tì yìí sára fún aṣáájú torí pé lóyà sọ́gà tiẹ̀ ẹ̀yin pípù yìí ṣòro pé méjì ẹ̀yin wo bí ìyá mi ló mú mi mọ bàbá mi ó gbọ́ ìyá ẹni ní máa ń mú ní bàbá ẹni torí ẹni tí ìyá bá pè fún wa ní bàbá so omi la máa kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrìn so ibi èmi ò nítorí pé mo ti mọ ọ̀gá tó ju ọ̀gá mi lọ so ọ̀gá mi yóò wá ní jọ mí lójúmọ́ ọ̀gá tó mú mi mọ ọ̀gá tó jù mí lọ yẹn òun ò wúlò mọ́ ọ̀gá yẹn lẹ́yìn fẹ́ lọ bá ṣe irọ́ o ibi tó ọ̀gá yẹn bá tò sí òun ni máa tò sí ní tó bá sọ pé ibi tá a rí lè ní ní tó bá rí náà la máa bá rí tó bá sọ pé aṣáájú ni sẹ́ tó bá dẹ̀ ní aṣáájú kọ́ Olúọmọ ni mo gbé fún so kò wá sí ohun tó lè wù kó ṣẹlẹ̀ tó láyé bí tí máa dúró sí náà nìyẹn nínú òjò nínú ẹ̀rùn bó ṣe rí nìyẹn nígbà tí mo ṣe mọ̀ pé mo sì lóyà sí kí wá ló ń ṣe ẹ̀yin ọ̀dàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin lọ̀rọ̀ wá tọ́ sí lẹ́nu ẹ̀yin lẹ́yìn fẹ́ máa fi mí kọ́rọ̀ sọ ẹ̀yin lè fẹ́ máa fọ̀rọ̀ kọ́rọ̀ sọ ẹ̀yin rádaràda àsìkò ń bọ̀ wọ́n ní kò ní burú títí tí kò má kẹ́nìkan mọ́ni tó máa kù mọ́ni láàmú mò ń bọ̀ mi ò tí ì dé ẹgbọ́n wíwìrì ó yìí kù díẹ̀ à ń bọ̀.